bíbélì o. Congratulations Mujida ti bíbélì o. Ọkùnrin kan obìnrin kan làǹtìlanti. Ṣé ká wá sọ pé mo rí Ọlọ́run ni ṣẹ́ni tó lóyún tó jẹ́ bímọ ní ayọ̀ o. Ṣẹ́ni tó lóyún tó jẹ́ bímọ ní ayọ̀ o. Omi ò tó ẹ̀jẹ̀ ò tó tún ṣẹlẹ̀ o. Èmi la ò wá ní ọ̀sìn náà ẹjọ́ 80% ẹ̀dá láyé ló wá bèjì o. Tí Ọlọ́run ò sọ pé kàn bí bèjì o. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó ṣákìtì bọ̀bọ̀. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó kẹtún jó ṣọ́ọ̀kì. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó kẹtún máa yọ̀. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó dé. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó wá. Àṣé kíyàwó rẹ̀ ilé ọkọ ìdẹ̀kùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó dé. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó wá. Àṣé kíyàwó rẹ̀ ilé ọkọ ìdẹ̀kùn ni. Lọ́wọ́ kan mo dáyà rẹ̀ mú ìrèdè. Lọ́wọ́ kan mo dáyà Bùkọ́lá Ẹ̀dùn. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìrọ̀rùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà rẹ̀ mú ìrèdè. Lọ́wọ́ kan mo dáyà Bùkọ́lá Ẹ̀dùn. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìrọ̀rùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà Tọ̀dá ọmọdé. Lọ́wọ́ kan ni mo dáyà Mírù ọmọ wa o. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ẹ̀bùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà Zan ọmọdé. Lọ́wọ́ kan ni mo dáyà Mírù ọmọ wa o. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ẹ̀bùn ni. Àmínà báwo ń ṣòwò àpá ṣé wọ́n àtọkọ rẹ̀ ṣé ò já o ṣé kò dẹ̀ sí controversy kankan tóró yẹ kí a lè jọ sọ fúnra wa o torí pọ́pọ̀ ló wá lé ọkọ tí ò dùn mọ́. Lọ́wọ́ kan ni mo dáyà rẹ̀ mú ìrèdè. Lọ́wọ́ kan mo dáyà Bùkọ́lá Ẹ̀dùn. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìrọ̀rùn ni. Àkìkí ọṣẹ mo wà pa ìwọ gan mọ̀ pé mo wà pa ṣòwò wà la fẹ́ ni kò sí o táyé lọ́lùkẹ́mi wà láì ó lè yanjú fún mi gbàjẹ́ ṣùgbọ́n ṣá oníyà kí ló la Dublin ó fowó kẹ́mi àmì náà mò ń gbádùn o àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìdẹ̀kùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó dé. Lọ́wọ́ kan ni mo dáyà kan dé owó wá o. Àṣé kíyàwó rẹ̀ ilé ọkọ ìdẹ̀kùn ni. Mujida báwo ṣòwò àpá ọ̀rẹ́ ṣé wọ àtọkọ rẹ ṣé ò já o ṣé kò dẹ̀ sí controversy kankan tóró yẹ kí a lè jọ sọ fúnra wa o torí pọ̀pọ̀ ló wà lé ọkọ tí ò dùn mọ́. Lọ́wọ́ kan ni mo dáyà rẹ̀ mú ìrèdè. Lọ́wọ́ kan mo dáyà Bùkọ́lá Ẹ̀dùn. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìrọ̀rùn ni. Àkókò dúpẹ́ àwà pa. Àṣírí ń bò alihamdulilayi. Níbi tí fẹ́ bá ti wà bí kò sówó. Àṣírí wa ò mà tú o. Ọdọọdún ni a sì fi ń bímọ o. Ọlọ́run bá dẹ̀ tọ́jú wọn ò kú o. Lọ́wọ́ kan ni mo dáyà Tọ̀dá ọmọdé. Lọ́wọ́ kan ni mo dáyà Mírù ọmọ wa o. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ẹ̀bùn ni. Àkìkí wọ́n gan ṣó wà pa. Ṣé wọ́n àtàrẹ̀ mú o? Ṣé ọjà o? Ṣé kò tún sí controversy kankan? Ìwọ ló máa sọ pé ká sọ fúnra wa o. Àìmọye èèyàn ló wà lé ọkọ tí kò dùn mọ́ o. Lọ́wọ́ kan ni mo dáyà Zan ọmọdé. Lọ́wọ́ kan ni mo dáyà Mírù ọmọ wa o. Àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ẹ̀bùn ni. Ọpẹ́ fọ́lọ́run mo wà pa èmi àtọkọ mi àfọwọ́wẹ́ wọn ló fi mọ́ mi ò dá bùkátà dá nìkan torí pé 60-40 la máa ń ṣe ìgbà tá a ṣe wẹ́ẹ̀dì gan kan o àjọ̀dọ́gbọ́n sí ni wàláì apá màlúù apàgbò àṣepàtì ayédèmọ́ ṣùgbọ́n eléré kankan wá o. Lọ́wọ́ kan ni mo dáyà rẹ̀ mú ìrèdè àṣé kéèyàn ó rẹ̀ ilé ọkọ ìrọ̀rùn ni. Lọ́wọ́ kan ni mo dáyà rẹ̀ mú ìrèdè. Lọ́wọ́ kan mo dáyà Bùkọ́lá Ẹ̀dùn. Àṣé
ṣe wẹ́dí tàwa. Mo ti lóyún gan nígbà yẹn o. Àwọn dọ́gbọ́n sí ní ráńpẹ́. Lọ́lọ́dẹ́dì mi ládẹ̀ lọ. Adìyẹ mẹ́ta ládẹ̀ pa. Kí dédé iṣẹ́ ti ẹ̀ ṣàṣẹ. Ṣùgbọ́n mo dúpẹ́ gan wà láì. Ìgbésẹ̀ ayé wa yàtọ̀ sí rere. Ọmọ tẹ lóyún ẹ̀ nígbà yẹn. Àbúrò méjì ti tẹ̀lé. Owó kan ni mo dá yàtọ̀ dá ọmọ. Àṣekẹ́yàn ọ̀rẹ́ lọ́kọ̀ ẹ̀bùn ni. Lọ́wọ́ kan ni mo dá yàtọ̀ dá ọmọdé. Lọ́wọ́ kan ni mo dá yà mí irú ọmọ wa o. Àṣekẹ́yàn òrèlé ọkọ ẹ̀bùn ni. Congratulations Mujida ti bí ìbejì o. Congratulations Mujida ti bí ìbejì o. Ọkùnrin kan obìnrin kan làǹtìlanti. Congratulations Mujida ti bí ìbejì Ó o. ti bí ìbejì. Congratulations Mujida ti bí ìbejì o. Ọkùnrin kan obìnrin kan làǹtìlanti. Mujida wo lẹ̀ ń sọ pé ó bí ìbejì o. Àbí ń gbọ́ ni. Mujida wo lẹ̀ ń sọ pé ó bí ìbejì o. Ayé máa sọ̀rọ̀ tí o pé tí mú mọ́ ẹ jọ̀wọ́. Bó bá ti yẹ máa bímọ kó jẹ́ yọkàn. Tó bá ti yẹ máa bímọ kó jẹ́ yọkàn o. Aṣèwájọkùnrin kan mìíràn kan èwo ni kí ló dé. Congratulations Mujida ti bí ìbejì o. Congratulations Mujida ti bí ìbejì o. Ọkùnrin kan obìnrin kan làǹtìlanti. Ṣé ká wá sọ pé mo rí Ọlọ́run ni? Ṣẹ́ni tó lóyún tó dẹ̀ bímọ ní ayọ̀ o. Ṣẹ́ni tó lóyún tó dẹ̀ bímọ ní ayọ̀ o. Omi ò tó ẹ̀jẹ̀ ò tó tún ṣẹlẹ̀ o. Èmi la ò wá ní ọ̀sìn náà ẹjọ́. 80% ẹ̀dá láyé ló wá bèjì o. Tí Ọlọ́run ò sọ pé kàn bí bèjì o. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó ṣákìtì bọ̀bọ̀. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó kẹtún jó ṣọ́ọ̀kì. Tó yẹ kí ẹ̀dẹ̀ máa jó kẹtún máa yọ̀ o. Pápákùnrin kan obìnrin kan làǹtìlanti. Congratulations Mujida ti bí ìbejì o. Ó ti bí Congratulations Mujida ti bí ìbejì o. Ọkùnrin kan obìnrin kan làǹtìlanti. Kò kàn mí bóun ṣàléwá kó bí àfi ó jẹyọ o. Bóun ṣàléwá kó bí àfi ó jẹyọ o. Bóun Mujida kó bí kọ́kún pé mẹ́ta o. Mo ti yọ̀ǹda ẹ̀ fún yín kẹ́lẹ́jọ́ máa tán. Torí láyé mi èmi ò máa fẹ́ bùkátà o. Tẹ bá wá mi tẹ ò bá rí mi mo ti sálọ ní. Congratulations Mujida ti bí ìbejì o. Ẹ̀yin lẹ́mọ̀. Congratulations Mujida ti bí ìbejì o. Ẹ̀jẹ̀ kórìíre.